Hi everyone, welcome to my channel. Babaláwo n tí ń pè ní babaláwo ni wípé bàbá gbogbo aláwo n tí ń pè ní awo n tí ń pè ní àṣírí gbogbo tí ń pè sí ní àṣírí ń bẹ nínú ìlànà mùsùlùmí ń bẹ nínú ìlànà bóyá nínú bíṣọ̀bù àbí nǹkan ni wọ́n máa ń fa ẹ̀yìn ẹyọ tí wọ́n máa ń ṣàlàyé fún mi ìwọ̀n bá ní máa ìṣeníṣe orí mọ́ n tí ń pè ní awo ní nǹkan àṣírí ẹ̀yin gan tẹ́ ń bá mi sọ̀rọ̀ yìí àti gbogbo tí ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí gan awo nìwọ gan lọ́dọ̀ ara rẹ̀ tó bá jọkùnrin nítorí pé ntí wo àti ìyàwó rẹ̀ bá ṣe nínú yàrá yìí méjèèjì ó ti di awo tí ò gbọdọ̀ hàn síyàn Ògún ọ̀tọ̀láwo ti tògún ọ̀tọ̀láwo tí ò gbọdọ̀ fàṣírí ibẹ̀ hàn yàn ọ̀tọ̀ ní awo tọ̀ṣun tí ò gbọdọ̀ fàṣírí ibẹ̀ hàn yàn ṣùgbọ́n àwa bàbá aláwo kò sí àṣírí tá a lè rí nítorí pé ìlànà Ọ̀rúnmìlà la gbà wá Ọ̀rúnmìlà sì ló mọ bí gbogbo Ọ̀rúnmìlà ṣe déédéé ayé ọ̀nà tá a tí òfin ṣe ń lànà tẹ́ àgbọ̀dọ̀ rí ni wípé tíyàwó àtọkọ tíwọ̀ gan tá à ń pè ní babaláwo tá à ń pè awo ní ọ nínú ọ̀ǹdẹ̀ tiẹ̀ gan níwọ̀ gan tó ń fi ẹnu àtẹ bu tó ń fi ẹnu àtẹ lé rìn àjò tó bẹ́ẹ̀ bá ṣe òun àtọkọ rẹ̀ tí wọ́n bá ṣe lòpọ̀ tí ò yọrí sí ọmọ tí ò yọrí sí oyún tí wọ́n bá wá sí ọ̀dọ̀ babaláwo pé babaláwo ni awo kan làwọn náà ń ṣe nu yàrá tí ò yọrí sí olóore yìí ẹ̀bọ́n da ìfá sí tàbí ṣòkòtò pupa kan bẹ lókè bàbá ìdí àyàwó rẹ náà ní bíbá ti sọ yìí ó náà ní wọ́n mọ̀ bọ́ lẹ́ẹ̀lẹ́ lójú ẹ̀ ní ìsìn léè tẹ́lómi ò gbọ́dọ̀ rí níta wọ́n fi hàn ìwọ nìyẹn tó jẹ́ pé òun àti ọkọ rẹ̀ àti ìyàwó ẹ̀ ní ọmọ rí inú ilé àwọn méjèèjì ó bọ́ lẹ́ẹ̀lẹ́ ńgbà tó yẹ pé a ní èdè oore lọ́dọ̀ Elédùmarè tó jẹ́ pé ń bẹ́nu kádàrá wọn tí fa ti ṣàlàyé pé bí o bá fi ṣe ètùtù o kí o sì bọ́ sórí ètùtù yìí kí o gbé síwájú ìta kò sí ìlànà fún wọn láti rí ìyọ́nú Elédùmarè nítorí pé Elédùmarè ò fẹ́ kí n tí ò bá ẹlẹ́dàá wọn mu tí wọ́n ń lò yẹn kó mọ̀ ọ́n gbé torí èèwọ̀ ní pa wọ́n là ń pe ku ni èèwọ̀ kan ni wọ́n ń jẹ débẹ̀ yẹn ní wọ́n fi ń jẹ́ babaláwo ó yàtọ̀ sí èníṣègùn ní àkànbẹ̀. Àwọn náà ń dá ọgbọ́n sí ni àwọn baba ńlá wa ní ọ̀nà ìlànà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú kó tó di wípé sẹ́mọ̀ wípé mo sì jẹ́rìí àwọn kírísítẹ́nì àwọn ìwọ̀nba ni wọ́n mọ sábà bu ẹnu àtẹ́ lu ẹlẹ́sìn ìbílẹ̀ mọ́ wọ́n rí di ìrìn àjò torí gbogbo ìtàn Jésù gan tó jẹ́ olùtọ́sọ́nà wọn láti Jésù láti ọmọ ọdún kìíní tí ó dọ́ ọmọ ọdún kejìlá kò sẹ́ni tó lè rí tàn rẹ̀ pa pé ní tí Jésù ṣe láti ọmọ ọdún kìíní nì tó ẹ̀dọ́ ọmọ ọdún kejìlá gbogbo ọmọdún kìíní tó dọ́ ọmọ ọdún kejìlá yìí ó ní gbogbo pàtí ń kó tí ò sẹ́ni tó mọ̀ ńjẹ́ ṣèjẹ́ ni o ńjẹ́ kìíní kan ni kò sẹ́ni tó mọ̀ ṣe wá rí ní ìsìn ìwọ̀nba ọdún tí wọ́n lè rí nípa ìlànà tí àwọn ń tọ̀ gan tí wọ́n tọ̀ yìí tá à ń pè ní ìlànà Jésù yìí kò ju ọmọ ọdún mẹ́ta péré ni wọ́n fi rí ìrìn àjò Jésù gbọ́mọ lọ torí bẹ́ẹ̀ mo fẹ́ kí n dàbí Jésù lérí tí a bá lọ́ọ́ fẹ́ àṣẹ banu pé pásítọ̀ pé àṣẹ yìí o àá ṣe àṣẹ sí o Ọlọ́run fẹ́ kọ́mọ rẹ̀ ó dàbí Jésù lè gbàdúrà rẹ̀ láéláé nítorí pé pàtí Jésù kó tó fi ṣiṣẹ́ ìyanu kò lè gbà pòun oko Jésù ògùn mọ́tò rí o gbogbo pásítọ̀ ní lé jíìpù kiri nìsín Jésù ò fẹ́ yàwó rí o gbogbo obìnrin mẹ́rin mẹ́ta olúkálùkù ti bó lọ fẹ́ wá dàbí Jésù ọgbọ̀n ọdún àtọdún mẹ́ta ní Jésù lò láyé ṣó gbàdúrà kí ọmọ lọ ọgbọ̀n ọdún àtọdún mẹ́ta ní ayé kó tó lọ kò sẹ́ni tó lè olúkálùkù ní wá ibi tí ń gọ́ sí. níta wọn wo mọ̀rìwọ̀ ọ̀pẹ yẹn nípasẹ̀ mọ̀rìwọ̀ nípasẹ̀ ọ̀pẹ yìí wọ́n ń dọ́gbọ́n tọ Ọ̀rúnmìlà lẹ́yìn ni nítorí pé Ọ̀rúnmìlà ló lọ́pẹ̀ torí pé nígbà tí bàbá wa Àgírí ìlọ́gbọ́n tí ó rọ̀ sí orí ọ̀pẹ àgùnkà tó ya síbúkà mẹ́rìndínlógún ìwọ̀sí ni bàbá rí nígbà náà lọ́hùn-ún ọ̀wọ́n tí ń jẹ́ òde ọ̀wọ̀ kí Jésù tó dáyé ọ̀ràngún tí ń jẹ́ ọ̀ràngún kí Jésù tó dáyé torí wípé lẹ́yìn ìgbà tí wọ́n ti dá ilé ayé gbà àwọn kan ní tí ń kọ́kọ́ ń bẹ káàkan tó dé káàkan tí ń bẹ ilé ayé òun kì í ṣe tí wọ́n dá ilé ayé Elédùmarè tó pé kí Ọ̀rúnmìlà lọ rí iṣẹ́ dá ilé ayé ni àwọn kan tí ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lóde ọ̀run ṣùgbọ́n ẹ jẹ́ kí táwa bàbá bá ṣe nǹkan kan ẹ jẹ́ kí káwọn ọmọ wa náà ṣe ni à ń fi ọ̀rọ̀ ti Jésù ṣe tó Jésù gan náà mọ̀ pé ara ọmọ Ọ̀rúnmìlà ló ń jẹ́ ìlà fi ń pè ní ẹ̀là tí ìṣọmọ Olódùmarè àwọn náà gbọ́dọ̀ má gba ọ̀nà kan lọ rèé júbà lọ́wọ́ ẹ̀là wọn ò gbọ́dọ̀ má gba ọ̀nà kan lọ rèé júbà lọ́dọ̀ Ọ̀rúnmọlẹ̀ lọ́dọ̀ Ògún
Ògún ni wọ́n bá kó papọ̀ torí pé Ògún ló ní mọ̀rìwò bẹ́ẹ̀ ni wọ́n bá kó papọ̀ yìí tí wọ́n bá fi ọlá Jésù náà mú tí wọ́n sì ń rí ìyọ́nú Elédùmarè kò sí tó burú bẹ́ẹ̀ torí pé ọ̀kan náà jọjọ ni wá ẹ rí wípé nínú ìlànà ti àwọn Lárúbáwá gan náà wọ́n ń dọ́gbọ́n sí àwa ń tẹ àwọn inú ìlànà Ọ̀rúnmọlẹ̀ tá à ń pè ní ìṣẹ̀ṣẹ̀ṣẹ̀ yìí iná ni Ṣàngó wà àwọn náà fọgbọ́n bọ Ṣàngó mọ́rúnmọlẹ̀ lára bí o báyìí tí rí àgbò tó gbó tí Ṣàngó báyìí rágbò tó gbó èètì ìgbìrè tó bá ti wá rí àgbò àwọn náà wá ti wá kọpí ẹ̀ wọ́n ó fi àgbò bọ Ṣàngó lọ́dún bó jẹ́ nìyẹn ọ̀nà tí wọ́n gbà fi bọ́ náà ìlànà fáyẹn náà wà lẹ̀ nígbò bá wò ya ká mọ̀ fẹ̀lẹ̀ ṣọ́yún ká kọ́kọ́ dún bí ìyún náà ẹ̀ làbọ̀ yìí. babaláwo n tí ń pè ní babaláwo ni wípé bàbá gbogbo aláwo n tí ń pè ní awo n tí ń pè ní àṣírí gbogbo tí ń pè sí ní àṣírí ń bẹ nínú ìlànà mùsùlùmí ń bẹ nínú ìlànà bóyá nínú bíṣọ̀bù àbí nǹkan ni wọ́n máa ń fa ẹ̀yìn ẹyọ tí wọ́n máa ń ṣàlàyé fún mi ìwọ̀nba ni wọ́n á ìṣe níṣe orí mọ́ n tí ń pè ní awo.